olóṣèlú gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú o kí ìjọba má fi pààyàn ọba lé wa lórí. Ìdílé Fúsẹ̀ngbúwà ṣèwọ́de ìfẹ̀hónúhàn. Èsì àyẹ̀wò DNA test méjì tí wọ́n ṣe nípa ọmọdébìnrin tí ìyá rẹ̀ pariwo síta pé Davido ni bàbá rẹ̀ ti fi hàn dájú sáká pé kì í ṣe Davido ni bàbá ọmọbìnrin náà o. Bàbá Davido ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ni Davido bá dúpẹ́ mọ rírì bàbá rẹ̀ fún àdúrótì. Ẹ lọ fọkàn balẹ̀ o, kò sí wàhálà. Iléeṣẹ́ ọlọ́pàá paná ìpayà ìdúnkòkò mọ́ ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ kan lẹ́kọ̀ọ́. Ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò yìí ti ń pẹ́ nílẹ̀ jù o. A ní láti tètè wá nǹkan ṣe sí i. Olúbàdàn ló sọ bẹ́ẹ̀. Afurasí méje tí wọ́n ló jó ilé Àṣàbí Olórìṣà nílọrin fojú ba ilé ẹjọ́. Èèyàn kan kú, ọ̀pọ̀ há sínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ níbi ìjàmbá ọkọ̀ tirẹ́là tó wáyé lórí afárá Ọ̀tẹ́dọ́lá nílùú Èkó. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. A kò fẹ́ olóṣèlú gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú o kí ìjọba má fi pààyàn ọba lé wa lórí. Ìdílé Fúsẹ̀ngbúwà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn. Àwọn ìdílé ọmọ oyè tí ipò Àwùjalẹ̀ Ìjẹ̀bú kàn, ìdílé Fúsẹ̀ngbúwà ti wọ́de tako ohun tí wọ́n pè ní fífi ipá yan Àwùjalẹ̀ tuntun lé wọn lórí. Níṣe ni àwọn èèyàn láti ìdílé Fúsẹ̀ngbúwà tú jáde tí wọ́n sì wọ́de kiri ìgboro Ìjẹ̀bú Òde láàárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kìíní ọdún 2026. Àrẹ̀mọbìnrin Jádíára abilékọ Adéjùgbà Òbílẹ̀yẹ ló léwájú ikọ̀ tó fẹ̀hónúhàn náà. Ọlọ́kun òjọ̀kan àkọlé ló kún inú àwọn ìwé tí wọ́n gbé dání yẹ̀yẹ̀yẹ̀ láti tako ìfipáyan Àwùjalẹ̀ náà. Lára àwọn àkọlé náà ni Fúsẹ̀ngbúwà tako ìfipáyan Àwùjalẹ̀. Ẹ jẹ́ kí Ifá yan Àwùjalẹ̀ tó kàn. A kò fẹ́ ìfipáyan ọba lé wa lórí. Ẹ jẹ́ káwọn afọbajẹ́ ṣiṣẹ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti agbègbè Odò Egbò ni wọ́n ti gbéra. Àwọn olùfẹ̀hónúhàn náà dé ààfin Àwùjalẹ̀ tó wájà. Wọ́n gba ọ̀nà Ìtàlé kí wọ́n tó parí rẹ̀ sí iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde tó wà ní Ìtòrò ní Ìjẹ̀bú Òde. Nígbà tí àwọn olùfẹ̀hónúhàn tí kò la rògbòdìyàn lọ náà dé iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde níbi tí Dáre Alébíoṣù tí ń ṣe alága wọn. Wọ́n ṣàlàyé ohun tí wọ́n bá wá. Abilékọ Adéjùgbà Òbílẹ̀yẹ tó sọ̀rọ̀ lórúkọ ìdílé Fúsẹ̀ngbúwà ṣàlàyé pé ìwọ́de náà wáyé nítorí àwọn kò fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ògùn yan Àwùjalẹ̀ fáwọn. Ó ní kí ìjọba má tiẹ̀ wulẹ̀ dá sí ọ̀rọ̀ ìfipáyan ọba jíjẹ náà. Àrẹ̀mọbìnrin Jádíára Adéjùgbà sọ pé Fúsẹ̀ngbúwà àti àwọn afọbajẹ ti ń rin ìlànà tó tọ́ láti yan Àwùjalẹ̀, kò sì yẹ kí ìjọba Ògùn tún tọwọ́ bọ̀ ọ́. Bákan náà ló ní kí wọ́n ṣí ààfin Àwùjalẹ̀ tí wọ́n ti pa. Ó ní àwọn wá láti wá sọ pé ìdílé Fúsẹ̀ngbúwà kọ ìfipáyan Àwùjalẹ̀ lé wa lórí. Ipò ìṣẹ̀ǹbáyé ni Àwùjalẹ̀, kì í ṣe ọ̀rọ̀ òṣèlú ni wọ́n fi ń ṣe é, kí wọ́n ó jẹ́ kí àwọn afọbajẹ kan ṣiṣẹ́ wọn. Ilẹ̀ Ìjẹ̀bú ní ọ̀nà tó ń gbà tí ẹnikẹ́ni kò sì gbọdọ̀ tọwọ́ bọ̀ ọ́. A ní Ifá nínú ẹbí wa. Fún ìdí èyí, kí ìjọba jẹ́ kí Ifá yan olùdíje tó tọ́ fún wa, kí wọ́n má kàn lọ fipá gbé àjèjì kan wá lé wa lórí. Bákan náà ni Àgbàoyè Adékúnlé Tàlàbí tó sọ̀rọ̀ lórúkọ àwọn oníṣẹ̀ṣe níbi ìwọ́de náà. Ẹni tí í ṣe Ọbájẹlù Olúmọkò ti Ìmọkò àti Olórìṣà Agẹmọ rọ ìjọba Ògùn láti jáwọ́ nínú ohun tó bá jọ mọ́ ìfipáyan ọba léni lórí. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní kò sóhun tó ń jẹ́ ìfipáyan ọba fún wa. Òun kàn fẹ́ rọ gómìnà láti má ṣe jẹ́ kí irú ẹ̀ wáyé torí àwọn ò ní faramọ́. Àwọn ẹbí Fúsẹ̀ngbúwà àtàwọn afọbajẹ ni yóò yan Àwùjalẹ̀ tuntun gẹ́gẹ́ bí ìlànà tó tọ́ tó ti wà nílẹ̀. Bẹ́ẹ̀ ni olóyè Olúmọkò ti Ìmọkò wí. Ó ní inú àwọn oníṣẹ̀ṣe pàápàá kò dùn sí awuyewuye ìfipáyan ọba náà. Àwọn sì bẹ ìjọba láti má ṣe dá sí i. Nígbà tó ń dá àwọn olùfẹ̀hónúhàn náà lóhùn, alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Dáre Alébíoṣù sọ pé kò sóhun tó jọ pé ìjọba ìpínlẹ̀ Ògùn fẹ́ fipáyan Àwùjalẹ̀ tuntun lé wọn lórí. Nípa ààfin Àwùjalẹ̀ tí wọ́n ní wọ́n ti pa, alága náà ni wọ́n ti ṣí láti ọjọ́bọ̀ Thursday. Ó ní ṣùgbọ́n òun yóò jíṣẹ́ wọn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ó ní kò sí ohun tí ìjọba Ògùn yóò ṣe máa dá sí ọ̀rọ̀ yíyan Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Iṣẹ́ àwọn afọbajẹ nìyẹn. Ìjọba kò sì ní dí wọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọn. Ṣùgbọ́n òun fẹ́ rọ̀ wọ́n láti padà sílé kí wọ́n sì gba àlàáfíà láàyè, kí wọ́n má jẹ́ kí àwọn jàǹdùkú já ìwọ́de àlàáfíà náà gbà
mọ́ wọn lọ́wọ́. Ó ní òun ti gbọ́ ohun gbogbo tí wọ́n wí, òun sì máa rí i dájú pé gómìnà gbọ́ ẹ̀dùn ọkàn wọn. Bẹ́ẹ̀ ni Dáre Alébíoṣù, alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde wí. Tí ẹ ò bá gbàgbé, ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ní ìjọba ìpínlẹ̀ Ògùn fi àtẹ̀jáde kan síta nínú èyí tí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ nípìnlẹ̀ náà Ganiyu Hamzat ti ní kí wọ́n dáwọ́ èso nípa yíyan Àwùjalẹ̀ tuntun dúró ná. Àtẹ̀jáde ìjọba náà sọ pé nítorí àtidènà wàhálà ni ìgbésẹ̀ náà ṣe pàtàkì. Wọ́n ní àwọn ti gba ọ̀pọ̀ ìfisùn lórí ìlànà tó ń lọ lọ́wọ́ látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn tí ọ̀rọ̀ oyè náà kàn. Èyí ló fà á tí awuyewuye fi gbòde pé ìjọba Ògùn fẹ́ fipá yan Àwùjalẹ̀ tuntun lé àwọn èèyàn lórí kí wọ́n sì fi ẹ̀tọ́ àwọn Fúsẹ̀ǹgbúwà dùn wọ́n ni. Àmọ́ ìjọba ti ní kò sí ń tó jọ bẹ́ẹ̀ pé ìjọba fẹ́ dá sí ọ̀rọ̀ oyè náà. Èsì àyẹ̀wò DNA test méjì tí wọ́n ṣe nípa ọmọdébìnrin tí ìyá rẹ̀ pariwo síta pé Davido ni bàbá rẹ̀ ti fi hàn dájú sáká pé kì í ṣe Davido ni bàbá ọmọbìnrin náà o. Bàbá Davido ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ni Davido bá dúpẹ́ mọrírì bàbá rẹ̀ fún àdúrótì. Bàbá tó bí gbajúmọ̀ akọrin tàkasúfè ni David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido, bàbá rẹ̀ Adédèjì Adeleke ti jẹ́ kó di mímọ̀ pé èsì àyẹ̀wò DNA test tí àwọn ṣe nípa ọmọdébìnrin ọmọ ọdún 15 tí ìyá rẹ̀ ń pariwo síta pé Davido ni bàbá rẹ̀ ti fi hàn pé Davido kì í ṣe bàbá ọmọdébìnrin náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní obìnrin náà fárígá láti má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ náà, òun sì ti ṣetán láti gbé ọ̀rọ̀ rẹ̀ lọ ilé ẹjọ́. Ó ní dandan àfi kí obìnrin náà pèsè ẹ̀rí ẹ̀sùn tó fi kan ọmọ òun Davido lọ́nà tó bá òfin mu. Bàbá Davido ní ọ̀rọ̀ èké irọ́ lè ba orúkọ èèyàn jẹ́, irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ yíyanjú nípasẹ̀ ọ̀nà òfin. Bàbá tó bí gbajúmọ̀ olórin náà OBO ṣàlàyé pé nígbà tóun bá ṣetán pẹ̀lú obìnrin náà kò sí obìnrin kankan tí yóò ní ìgboyà láti fi ọmọ ọlọ́mọ bọ́rùn ọkùnrin mìíràn mọ́ láyé. Wáyé o, lẹ́yìn tí bàbá Davido ṣàtìlẹ́yìn fún Davido lórí ẹ̀sùn náà, gbajúmọ̀ olórin tàkasúfè náà wá dúpẹ́ mọrírì lọ́wọ́ bàbá rẹ̀ Adédèjì Adeleke fún bó ṣe jà fún, bó ṣe dúró tì gbàgbàgbà lójútáyé lórí ọ̀rọ̀ ó ṣe bàbá ọmọ kò ṣe bàbá ọmọ, lórí awuyewuye tó ń lọ nípa Ayọ̀ Lábínjò tó fẹ̀sùn kàn pé Davido ni bàbá ọmọdébìnrin òun nínú ọ̀rọ̀ rẹ̀. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ọmọ Ayọ̀ Lábínjò lóbìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Àánú Adélékè lọ́sẹ̀ tó kọjá kọ lẹ́tà sí Davido ọmọ bàbá olówó tó sì ní pé àyẹ̀wò DNA test fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ pé Davido ni bàbá òun, tí Davido sì takò pé òun kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú Lábínjò, òun kò sí alábàápàdé rẹ̀ rí. Ó sọ nínú àwọn ohun tó gbé sójú òpó ayélujára Twitter rẹ̀ pé àyẹ̀wò DNA test 5 ló ti jẹ́ ṣíṣe tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé Àánú Adélékè kì í ṣe ọmọ Davido. Ẹ̀wẹ̀ tí Ayọ̀ Lábínjò sì dúró lórí ẹsẹ̀ rẹ̀ tó sì tako èsì àyẹ̀wò DNA náà, ó kọ̀ jálẹ̀ pé olórin náà ni bàbá ọmọdébìnrin òun tó sì ṣàpèjúwe àwọn àyẹ̀wò náà gẹ́gẹ́ bí àyédèrú. Ẹ lọ fọkàn balẹ̀ o, kò sí wàhálà. Iléeṣẹ́ ọlọ́pàá paná ìpayà ìdúnkokò mọ́ ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ kan lÉkòó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé bí wọ́n ṣe paná ìbẹ̀rù tó gbilẹ̀ lẹ́yìn tí àwọn afurasí agbébọn kan fi àtẹ̀jíṣẹ́ WhatsApp ránṣẹ́ pé wọn yóò kọlu ilé ẹ̀kọ́ méjì ní agbègbè Ìkẹjà nípínlẹ̀ Èkó. Látàrí àtẹ̀jíṣẹ́ náà ní inúfu àyàfu ìbẹ̀rùbojo ti gba ọkàn àwọn èèyàn ilé ẹ̀kọ́ náà pẹ̀lú àwọn òbí tó lọ́mọ níbẹ̀. Àmọ́ ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn dúró sẹpẹ́, àwọn sì mú dá gbogbo èèyàn lójú pé kò ní sí ewu. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Èkó Abímbọ́lá Adébísí fi léde ní déédéé aago 4 ní àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ aládàáni méjì náà ké sí iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà pé àwọn gba àtẹ̀jíṣẹ́ kan lójú òpó WhatsApp láti ọ̀dọ̀ nọ́mbà kan. Ó ní àwọn gba ẹ̀sùn náà ní ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 tí iléeṣẹ́ ọlọ́pàá sì súré lọ sí ilé ẹ̀kọ́ méjèèjì pẹ̀lú àwọn irinṣẹ́ àti àwọn onímọ̀ láti ẹ̀ka Command Explosive Ordnance Disposal, Chemical, Biological, Radiological and Nuclear EOD, CBRN, the Rapid Response Squad RRS àti àwọn ikọ̀ míì tó
tó ń ṣe ìwádìí lórí àdó olóró. Abímbọ́lá ní lẹ́yìn ọ̀rọ̀ ìwádìí àti òfin ìtótó iléeṣẹ́ ọlọ́pàá wọn kò rí àdó olóró kankan ní àgbàlá ilé ẹ̀kọ́ aládàáni méjèèjì tí wọ́n sì ní kí àwọn ilé ẹ̀kọ́ padà sí yàrá ẹ̀kọ́ wọn kí wọ́n sì tẹ̀síwájú nínú gbígba ẹ̀kọ́. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ ní kíákíá láti ṣàwárí ibi tí àtẹ̀jíṣẹ́ náà ti wá kí wọ́n sì fojú wọn wíná òfin. Bákan náà ní iléeṣẹ́ ọlọ́pàá tún fi dá àwọn òbí, alágbàtọ́ àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lójú pé wọn yóò rí dájú pé wọ́n pèsè ààbò tó péye láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ilé ẹ̀kọ́ náà. Kọmíṣánná wá rọ̀ wọ́n pé kí wọ́n rí dájú pé wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá kẹ́fín ohunkóhun tó bá ṣókùnkùn sí wọn ní agbègbè wọn. Ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò yìí ti ń pẹ́ nílẹ̀ jù o, a ní láti tètè wá nǹkan ṣe sí i. Olúbàdàn ló sọ bẹ́ẹ̀. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti bu ẹnu àtẹ́ lù bí ìṣòro ètò ààbò ṣe ti ń ba orílẹ̀-èdè Nàìjíríà fínra fún ìgbà pípẹ́ tí ń pẹ́ jù. Ọba Ládọjà sọ èyí nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ayẹyẹ ọdún 43 ìdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Daily Trust Dialogue tó wáyé nílùú Àbújá lọ́jọ́bọ̀ Thursday. Olúbàdàn gẹ́gẹ́ bí orí adé ní àlejò pàtàkì tí wọ́n pè níbi ayẹyẹ náà nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ mínísítà fún ọ̀rọ̀ òkè òkun pé ìṣòro ètò ààbò ní Nàìjíríà fì sí ibì kan ju ibì kan lọ. Ọba Ládọjà ní ìṣòro yìí ti wà fún ìgbà pípẹ́. Bí ẹ kò bá gbàgbé, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè Nàìjíríà Tugga ti kọ́kọ́ ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn ilẹ̀ òkèrè kan pé ìṣòro ètò ààbò tó ń bá Nàìjíríà fínra jẹ́ èyí pé àwọn apá ibì kan ló ti wọ́pọ̀ jù tí àwọn èèyàn láti ìta sì ń fi ojú tí kò dáa wo orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sí ẹnikẹ́ni tó ń gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lórílẹ̀-èdè yìí mọ́. Olúbàdàn fi kún pé kò yẹ kí ìjọba fi ojú ọ̀rọ̀ ẹ̀sìn wo ìṣòro ètò ààbò tó ń bá Nàìjíríà fínra. Olúbàdàn ní òun kò gbà pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣùgbọ́n àwọn kan fẹ́ kó dàbí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni fún èrè tiwọn. Ó wá rọ ìjọba láti rí i dájú pé wọ́n túbọ̀ ṣe àmójútó ètò ààbò dáadáa. Níbi ètò náà tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún 43 ìdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Daily Trust Dialogue níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tó fi mọ́ àwọn akọ̀ròyìn gbé wá. Àwọn èèkàn míì tó wà níbi ayẹyẹ ọ̀hún ni ààrẹ ilé ìgbìmọ̀ asòfin nígbà kan rí Bukola Saraki, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Malam Nasir El-Rufai àti ọmọ ilé ìgbìmọ̀ asòfin nígbà kan rí Honorable Nnenna Elendu Ukeje. Afurasí méje tí wọ́n ló jó ilé Àṣàbí Olórìṣà nílùú Ìlọrin fojú ba ilé ẹjọ́. Àwọn èèyàn méje tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú sísọ iná sí ilé ìyá oníṣẹ̀ṣe kan tí a mọ̀ sí Tóyìn Àṣàbí Olórìṣà ti fojú ba ilé ẹjọ́. Ọjọ́ Ẹtì ọjọ́ 23 oṣù kínní ọdún 2026 yìí ni wọ́n fi ojú Alhaji Yekini Ọlọ́ntẹ́lẹ̀, Alhaji Saliu Usman, Garba Hamda Yusuf, Alhaji Mumini Sowa, Imam Isaac Raji, Alhaji Saliu Abubakar àti Abdulmumini Muhammed ba ilé ẹjọ́ gíga ìlú Ìlọrin. A rántí pé ọjọ́ kìíní oṣù kínní ọdún 2026 yìí ní ìròyìn gbé pé iná jó ilé ìyá oníṣẹ̀ṣe náà Tóyìn Àṣàbí Olórìṣà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ sígbà náà ni a tún gbọ́ pé àwọn ọlọ́pàá ti mú àwọn èèyàn méje tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àṣàbí Olórìṣà ló pè wọ́n lẹ́jọ́ nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Abdulmumin Busari ti ẹ̀ka tó ń rí sí ètò òfin nípínlẹ̀ Kwara. Ní ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́, ilé ẹjọ́ ka ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí méje náà sí wọn létí ní ọ̀kọ̀ọ̀kan. Ẹ̀sùn náà ló lọ báyìí pé ní ọjọ́ kìíní ní oṣù kìíní ọdún 2026, Alhaji Yekini Ọlọ́runtẹ́lẹ̀, Alhaji Saliu Usman, Garba Hamda Yusuf, Alhaji Mumini Sowa, Imamu Isaac Raji, Alhaji Saliu Abubakar, Abdulmumini Muhammed àti àwọn míì tí wọ́n sá lọ gbìmọ̀pọ̀ láti ṣe iṣẹ́ láabi. Ó ní wọ́n mọ̀ọ́mọ̀ sọ iná sílé tó jẹ́ ilé gbígbé fún arábìnrin Tóyìn Àṣàbí Olórìṣà. Iná náà sì jó ilé rẹ̀. Ó ní fún ìdí èyí wọ́n dá ẹ̀ṣẹ̀ tó ní ìjìyà lábẹ́ òfin ilé wa. Lẹ́yìn èyí ní gbogbo àwọn afurasí náà dáhùn pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Agbẹjọ́rò ìyá Ọ̀ṣun rọ ilé ẹjọ́ láti fi wọ́n sí ọgbà àtúnṣe ti ìjọba, ṣùgbọ́n agbẹjọ́rò IF Yusuf tó gbẹnu àwọn yòókù rẹ̀ sọ̀rọ̀ tako ìpè náà. Lẹ́yìn atótónu àwọn méjèèjì, adájọ́ àgbà Mahmood Gaval sọ pé níwọ̀n ìgbà tí àwọn ọlọ́pàá ti kọ́kọ́ fún wọn ní bẹ́ẹ̀lì, ilé ẹjọ́ náà yóò fún wọn. Ó fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wọn pẹ̀lú mílíọ̀nù 2 náírà
2.5 million naira àti onídùúró kọ̀ọ̀kan. Ó wá sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 26 oṣù kẹta ọdún yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Àṣàbí Olórìṣà lẹ́yìn ìgbẹ́jọ́, ó dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe fún àtìlẹ́yìn wọn. Àṣàbí Olórìṣà sọ pé àwọn oníṣẹ̀ṣe ti dìde, wọ́n ti ra ilé fún òun kí òun má bàa sun ìta. A ó rántí pé lásìkò tí ìyá Olórìṣà yìí ti ilé ọdún tó lọ dé lórí pé ilé òun ti jóná pátápátá. Nínú fídíò tó ṣàfihàn rẹ̀ nínú ilé tó jóná ọ̀hún ní Àṣàbí Olórìṣà ti ń pariwo pé káwọn oníṣẹ̀ṣe dìde sí ọ̀rọ̀ yìí o. Ìyá náà ń pariwo pé ojú ti àwọn oníṣẹ̀ṣe bí wọ́n bá fi lè jẹ́ kí ìyá yìí jẹ òun gbé. Bẹ́ẹ̀ ló ní òun kì í ṣe ọdún ìbọ̀rìṣà òun nílùú Ìlọrin tí òun kọ́ ilé sí náà, bí kò ṣe pé ìlú abínibí òun lòun máa ń lọ láti sọdún òun. Màmá náà ṣàlàyé nínú fídíò òun pé ọdún ni òun lọ ṣe nílùú òun gẹ́gẹ́ bíi ti tẹ́lẹ̀ tó fi di pé wọ́n pe òun lójijì pé wọ́n ti sọ iná sílé, gbogbo ẹ̀ sì ti jóná tán. Èèyàn kan kú, ọ̀pọ̀ há sínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ níbi ìjàmbá ọkọ̀ tirẹ́là tó wáyé lórí afárá Ọ̀tẹ́dọ̀lá nílùú Èkó. Kọ́lọ́run ó sàmà sọ wá. Èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá ọlọ́pọ̀ ọkọ̀ tó wáyé lórí afárá Ọ̀tẹ́dọ̀lá nílùú Èkó ní ọjọ́ Ẹtì Friday. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá àwọn ọkọ̀ náà ló fa súnkẹrẹ fàkẹrẹ lópòpónà ọ̀hún tó já sí òpópónà Èkó sí ìlú Ìbàdàn. Àwọn agbófinró sọ pé àwọn ọkọ̀ tirẹ́là méjì tó kó iyanrìn àti èyí tó kó òkúta ló forí lùgbàdì níbi tí wọ́n ti ń du ọ̀nà mọ́ ara wọn lọ́wọ́. Àjọ tó ń ṣe àmójútó ìgbòkègbodò ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Èkó LASTMA ṣàlàyé pé awakọ̀ tirẹ́là tó kó iyanrìn ló pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá náà tí wọ́n sì dóòlà ẹ̀mí dẹ́rẹ́bà ọkọ̀ tirẹ́là kejì láì farapa rárá. Bákan náà ni àjọ amúṣẹ́yà ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ Èkó RRS pẹ̀lú ṣàlàyé pé ọkọ̀ akẹ́rù kan tó kún dẹ́dẹ́ fún ọ̀pọ̀ ẹrù ló yí ṣubú sójú pópó tó sì da ẹrù inú rẹ̀ nù. Eléyìí tó dí ìdá 90 nínú 100 òpópónà náà tí kò sì jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ kó lọ déédéé. Àwọn iléeṣẹ́ aláàbò gbogbo ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní àwọn ti dá àwọn ẹ̀ṣọ́ aláàbò sí agbègbè náà láti lè mú kí ohun gbogbo kó bọ̀ sípò. Ìjàmbá ọkọ̀ náà ló jẹ́ èyí tí yóò yàtọ̀ nínú ìjàmbá ọkọ̀ tó ti ń wáyé lórí afárá náà lójú òpópónà tó so ìlú Èkó pọ̀ mọ́ ẹkùn àárín gbùngbùn ìwọ̀ oòrùn Nàìjíríà àti ìlà oòrùn gúúsù Nàìjíríà. Gbogbo arìnrìn-àjò a ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà láṣẹ Ìdùmarè. Ìdí tí mo fi máa ń gbàdúrà ṣáájú kí n tó lọ jà wọn ṣọ́ọ̀ṣì lólè. Tèmítọ́pẹ́ Kọ́láwọlé tí í ṣe adigunjalè tẹ́lẹ̀ rí tó sì ti ronú pìwàdà tó tún jẹ́ ajíhìnrere báyìí ti sọ fún Tèmítọ́pẹ́ Adétúnjì níkànnì Punch bó ṣe wọnú ìgbé ayé ọ̀daràn lọ́dọ̀ọ́ lẹ́ni ọjọ́ orí kékeré tó sì lò ó lé ní ọdún 25 25 years lọ́gbà ẹ̀wọ̀n fún dídojúkọ àwọn ilé ìjọsìn lásìkò ọdún ìwà ọ̀daràn rẹ̀ ṣáájú kó tó rí ìdáǹdègbà lọ́dún 2021. Nígbà tí wọ́n tàkòtò ìbéèrè sí nípa ṣọ́ọ̀ṣì tó ń ṣàkóso lé lórí, ó ní ṣọ́ọ̀ṣì Royal Church Ministry ni òun lọ, àmọ́ òun ò dipò kankan mú níbẹ̀, òun kò darapọ̀ mọ́ òṣìṣẹ́ tàbí adarí nínú ìjọ, ọmọ ìjọ nìkan lòun ṣe. Ó ní òun dá dúró nínú iṣẹ́ ìránṣẹ́ àjíhìnrere. Bákan náà lòun tó máa ń lọ sí àwọn ọgbà ẹ̀wọ̀n láti wàásù. Ó ní òun máa ń jáde lọ wàásù ní tòun ni. Nígbà tí wọ́n tàkòtò ìbéèrè míì sí lórí fídíò TikTok tó gba ìgboro kan níbi tí ó ti sọ wípé ó lé ní 1000 kan ilé àti ṣọ́ọ̀ṣì ni òun jà lólè nípínlẹ̀ Èkó nígbà kan. Ó dáhùn wípé lóòótọ́ ni òun ja ọ̀pọ̀ ilé ìjọsìn lólè ní Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó yíká. Ó ní ilé ìjọsìn ìràpadà ìyẹn Redeemed Christian Church of God ní òun dojúkọ jùlọ. Ó ní ìdí rẹ̀ kò sì le rárá. Ó ní pé wọ́n sábà máa ń ní àwọn ohun tí àwọn nílò. Wọ́n lówó ní ṣọ́ọ̀ṣì wọn, wọ́n ní àwọn ohun èlò ìkọrin àtàwọn ohun èlò ìrìnsẹ̀ mìíràn. Ó ní kì í ṣe pé ìjọ Redeemed Christian Church of God ṣẹ̀ òun o tàbí ṣe nǹkan kan tako òun. Ó ní rárá, ó ní wípé wọ́n ní àwọn ohun tí àwọn nílò ni. Ó ní ibikíbi tóun bá lọ, nǹkan àkọ́kọ́ tí òun máa ń sọ fún ọlọ́kadà ni pé kí ó gbé òun lọ sí olú ilé ìjọsìn RCCG. Ó ní tí ọlọ́kadà bá gbé òun débẹ̀ tán, òun yóò ṣòfin tòótọ́ àyíká
agbègbè àti bí wọ́n ṣe pín inú ilé ìjọsìn náà. Ajínrere náà nígbà tó ń ṣàlàyé ìrírí rẹ̀ ó ní nígbà tóun fi ń ṣọṣẹ́ òun máa ń ja àwọn ṣọ́ọ̀ṣì àti ẹnì kọ̀ọ̀kan lólè. Ó ní àwọn máa ń ṣọṣẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́, nígbà mìíràn èèyàn 4, ìgbà míì èèyàn 5, ìgbà míì èèyàn 3 tí òun sì jẹ́ olórí ikọ̀ náà. Ó ní nígbàkúgbà tí òun bá jáde láti lọ fún operation òun máa ń dúró lórí pé káwọn gbàdúrà ṣáájú káwọn tó gùn lé operation náà. Ó ní àwọn ikọ̀ òun gbójúlé oògùn abẹnugọ̀ngọ̀ ṣùgbọ́n òun kò gbójúlé oògùn ní tòun. Ó ní àdúrà nìkan lòun máa ń gbà ní tòun. Ó ní ìdí ni pé nígbà tí òun wà lọ́dọ̀ àwọn òbí òun mú òun lọ sí àwọn ibì kan láti gba oògùn abẹnugọ̀ngọ̀ àtàwọn nǹkan míì ṣùgbọ́n tí gbogbo àwọn nǹkan náà já àwọn òbí òun kulẹ̀. Ó ní òun bẹ̀rẹ̀ sí ní jalè lẹ́nu ọdún 7 láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele 5 àti ìkẹfà. Òun sì pinnu láti má ṣe wá oògùn abẹnugọ̀ngọ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni. Ó tẹnumọ́ pé nígbà tóun wà léwe lòun bẹ̀rẹ̀ olè jíjà tí wọ́n sì fi gbòòrò òfin gbé òun lọ́dún 1986. Ó ní ọdún 1969 ni wọ́n bí òun. Ìgbà tí òun wà lọ́mọ ọdún 17 ni wọ́n nawọ́ gan òun. Ó ní àkókò náà ni wọ́n rán òun lọ sí ọgbà ẹ̀wọ̀n fún oṣù 3. Nígbà tí ọ̀rọ̀ náà dé sétígbọ̀ bàbá òun pé wọ́n ti nawọ́ gún òun, inú bàbá òun dùn gan torí pé ó ti ń wá ọ̀nà láti kápá òun. Nígbà tó yá ni wọ́n tún taari òun lọ ilé ẹjọ́ ní Yábà níbi tí wọ́n ti ṣèdájọ́ fún òun tí wọ́n sì rán òun ní ẹ̀wọ̀n ọdún 3. Ajínrere náà lórúkọ rẹ̀ ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ láti ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n tí wọ́n bí nílùú Oǹdó níbẹ̀ náà ni wọ́n ti tọ́ dàgbà. Ó sì fi Ìkòròdú ṣebùgbé nípínlẹ̀ Èkó. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùà. Yóò sì dára fún yín.